بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مولانا الشيخ عبد الله الصلاتي نقيب الأشراف تانا kọ́lọ́ má ṣà bá wa foríjì wọn kọ́lọ́ má ṣà bá wa yọ́nú sí wọn. Mo gbọ́rọ̀ kan lẹ́nu wọn báyìí ni mo ti gbọ́. Naqib al-Ashraf tàná wọ́n ní tó o bá sọ pé Ọlọ́run rí ọ mọ́ dùn lórí yìí nìkan o, jẹ́ káwọn èèyàn náà ò rí ọ. Gbogbo ń tọ́ ọ bá ń ṣe tó bá ń tọ̀ Ọlọ́run rọ́kàn mi, bọ́lọ́run ti wá rí ọkàn rẹ yẹn, jẹ́ káwọn èèyàn náà mọ níbo lo wà, kí làníyàn rẹ. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé bàbá wa àlùfáà ńlá Ọlọ́run má ṣà jẹ́ ká rí bàbá pẹ́, Ọlọ́run má ṣà bá wa ṣàlékún dáadáa bàbá. Bàbá ò fi ọ̀rọ̀ Markaz àgbà lọ́hùn, bàbá ò fi ọ̀rọ̀ ọbẹ̀ ṣeré. Lẹ́yìn kí bàbá ò fi ọ̀rọ̀ Markaz ṣeré, bàbá wa Mudirul Markaz tòní àlàáfíà tó pé Ọlọ́run má ṣà bá wa kára rẹ̀ fún bàbá. Bàbá ò fi ọ̀rọ̀ Mudirul Markaz ṣeré. Lẹ́yìn kí bàbá ò fi ọ̀rọ̀ bàbá wa Mudirul Markaz ṣeré, gbogbo ohun tí ń jẹ́ Abna'u Sheikh Adam Abdallah Al-Ilori, bàbá ò kọyìn ẹnì kankan kéré. Maulana Sheikh Jamal ni, Maulana Sheikh Thawban ni, bàbá wa Justice Abdullahi ni, Dr. Muhammad Al-Juma tó fi dórí Maulana Sheikh Muhammad Al-Bashir, Sheikh Adnan, Sheikh Yusuf, gbogbo wọn bẹ́ẹ̀ lọ. Ibikíbi tí bàbá bá ti pàdé wọn, àwọn àfáà mi tó fi wá dé fá, tó fi dé orí àwọn obìnrin tí ń jẹ́ ọmọ Sheikh Adam. Kódà láìpẹ́ yìí níjọ́ Saturday tí kanú àwọn ọmọ Sheikh Adam tí wọ́n ṣe ìyàwó fọ́mọ láìpẹ́ yìí tí ń pe bàbá sì tún ṣe ánàkúmùlá fún wọn lórí fóònù, níbi tí bàbá bàbàrà gbogbo tí ń jẹ́ ọmọ Sheikh Adam tí wọ́n bàbàrà wọn dé, tí wọ́n sì ń gbìn sí wa lẹ́mìí pé ààyè yẹn kì í ṣe ààyè tá a kẹ́yìn sí, ààyè yẹn kì í ṣe ààyè tá a mọ̀ jùkò sí, ààyè yẹn kì í ṣe ààyè tá a mọ̀ rí fi lábẹ́ bó ti lè wù kó rí. Bàbá ní tó lè wù kó ṣẹlẹ̀, ẹ má jùkò sáàyè yẹn, ẹ má kẹ́yìn sáàyè yẹn, ẹ má yin ààyè yẹn, ẹ má yin ẹni tó jẹ́ khalifa láàyè yẹn, ẹ má yin Sheikh Adam, ẹ má yin gbogbo tí ń jẹ́ Markaz lápapọ̀. Àmọ́ àfáà wa Abdul Hakim Ọwọ́ṣọ́, mo fẹ́ clarify àwọn kankan. Lóòótọ́ ẹ sọ́nú ọ̀rọ̀ yín pé bàbá wa Sheikh Daud Al-Falla wọn rán yín níṣẹ́ tẹ̀ ń jẹ́ yìí. Àmọ́ nú àwọn ọ̀rọ̀ yín tẹ́ ẹ ti sọ síwájú nígbà tẹ́ ń ka àwọn wo ni wọ́n kó ní Markaz, àwọn wo ni wọ́n ti lọ kó ní Markaz, ẹ ka bàbá wa Al-Falla mọ́ wọn. Bàbá gbọ́rọ̀ yìí wọ́n ránṣẹ́ sí yín pé kẹ́ ẹ wá. Àmọ́ gbà tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ẹ sọ gbẹ̀yìn yìí, in tí bàbá bá yín sọ ẹ sọ fáráyé o. Torí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó ti bẹ̀rẹ̀ sí ní bí kí àwọn èèyàn tún máa sọ tí ò jẹ́ kí wọ́n sọ sí bàbá wa Maulana Sheikh Daud Al-Falla kán máa sọ sí wọn. Gbogbo èèyàn sì mọ bàbá, ẹ̀yin gan fúnra yín náà mọ irú èèyàn tí bàbá jẹ́. In tí bàbá bá yín sọ kò bá dáa kẹ́ ẹ sọ pé jọ́ tí wọ́n ránṣẹ́ pè mí nǹkan báyìí ni wọ́n bá yín sọ. Ó jẹ́ kí ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bàbá bá yín wí lórí ẹ̀. Lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bàbá jẹ́ kó yé yín pé èyí tẹ́ ń ṣe yìí inú àwọn ò dùn sí. Àtúnṣe lẹ sọ pé ẹ fẹ́ ṣe níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Ẹ sì mọ́ gbàgbé pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ kó yé wa pé la yahkum ahadun bayna thinayni wa huwa ghadban. Ẹni yòówù tó bá fẹ́ ṣàtúnṣe láàrin èèyàn méjì, ó fẹ́ parí ìjà ni, ó fẹ́ ṣàtúnṣe ọ̀rọ̀ ni, kò tún gbọdọ̀ máa bínú. Ẹ ti ń sọ̀rọ̀ bínú, ẹ ti ń sọ̀rọ̀ tí ó máa mú àwọn èèyàn kẹ́fí sẹ́yìn gan, ẹ ti ń sọ̀rọ̀ tí ó máa dùn mọ́ àwọn kan tí ó máa bí àwọn kan nú. Bàbá wa pè yín bí in tó ń ṣe yín ìfaramọ́. Ẹ sì ní bàbá fẹ́ràn yín, bàbá nífẹ̀ẹ́ yín. Bàbá tó wá fẹ́ràn yín tó nífẹ̀ẹ́ yín láwálé yìí tẹ̀ ń ṣe yìí inú àwọn ò dùn sí, but yéé ṣe lórúkọ bàbá wa àlùfáà ńlá. Bó nínú bàbá ó ti dùn kẹ́ ẹ máa sọ̀kò sílé àfá àwọn kẹ́sì máa yin àwọn. Bàbá ní kò lè dùn máwọn, kò tẹ́ àwọn lọ́rùn. Kódà ó tẹ́ bàbá lọ́rùn kẹ́ ẹ máa sọ̀rọ̀ sí bàbá kẹ́ ẹ máa wá yin ilé àfá àwọn. Ẹ máa yin Sheikh Adam, ẹ máa yin iṣẹ́ Sheikh Adam, ẹ máa sọ ohun tó dá ń pa ààyè yẹn.
àtúnṣe lẹ́lẹ́ fẹ́ ṣe. Annabi sì ni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut. Èyí tẹ́ ní bàbá pè yín pé ọmọ yọjú, in tí bàbá sọ gangan ẹ̀ sọ fún àwọn aráyé káráyé gbọ́. Tọ́rọ́nà tẹ́ ń gbà sọ̀rọ̀ yìí fáwọn èèyàn yóò dàbí pé mò ń lọ ní Islam lemọ́lemọ́, mò ń lọ léraléra, bàbá ń pè mí, wọ́n ní mi ò yọjú. Ó ń túmọ̀ pé gbogbo ohun tẹ́ ń ṣe yìí náà bàbá fọwọ́ sí, bàbá sì kí yín lẹ́yìn lórí ẹ̀. Àmọ́ tí bàbá sọ tí màá fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yẹn pé níjọ́ tí wọ́n pè yín tán ní kẹ́ ẹ yọjú, bàbá bá yín wí ni mọ̀nà. Gẹ́gẹ́ bí àáfàá yín tẹ́ pè wọ́n, àáfàá sì lè bọ́mọ kéwí, bàbá lè bọ́mọ wí, bàbá léyìí tó ń ṣe yìí kò túmọ̀ pé o fẹ́ràn wa. Bàbá ní ìjọ́ tá à ń rẹ́rìn, àárí ọkọ wa bá wa dunnú, níjọ́ tí à ń sunkún, àárí ọkọ wa bá wa sunkún, tí ń túmọ̀ pé gbogbo ohun tá à ń ṣe ní Islam, à ń ṣe dáadáa, ọ̀yọ́jú, ìntókù díẹ̀ káàtó, àrífá, kódà ìyá wa ṣaláìsí, mùsùlùmí kọ́lọ́n kó bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n. Bàbá ní òyọjú wa bá wa kẹ́dùn, tí ń túmọ̀ pé òsì ló nífẹ̀ẹ́ wa. Tí Sheikh wa Suleiman Juma bá sọ pé ọ̀wọ́ṣọ́ tí ń wálé, tẹ́ ẹ bá wo ìtumọ̀ rẹ̀ dání pé ẹ ti lọ, tẹ́nì kankan ò rí yín ní Islam, tẹ́nì kankan ò gbúrò yín láti wá ṣáraka wa. Ìtumọ̀ ẹ̀ ni pé ó ti ń wálé. Tẹ́ ẹ bá wá wálé, tẹ́ ẹ fẹ́ padà wọlé, tẹ́ ẹ gbà kí bàbá wa àlùfáà ńlá fẹ́ràn yín, kò ní dáa kẹ́ ẹ máa ṣe tí ò ní dùn mọ́ wọn. Èèyàn ò ní máa sọ̀rọ̀ sí mọ́ríkàsì kí ni bàbá dùn. Èèyàn ò ní máa sọ̀rọ̀ sí mùdírù kí ni bàbá dùn. Bàbá afáàní jẹ́ kó yé wa pé ọmọ tàdírí nínú ọgbà mọ́ríkàsì tó ń wọ búlù táwọn bá rí bí ìgbà táwọn ní Sheikh Adam ni. Lábẹ́ bó ti lè wù kó rí. Gbogbo ń tẹ́yìn wá ń kà jáde lé ní pé wọ́n ṣe báyìí fún àlùfáà ńlá, wọ́n ṣe báyìí fún gbá, wọ́n ṣe báyìí fáwo. Táwọn bá wà pẹ̀lú bàbá pé bàbá wọn ṣe bàbá ní kí ló burú bí kí àáfàá ṣe báyìí fọmọ kéwù rẹ̀. Àwọn ò rí gbogbo ń tẹ́yìn sọ pé wọ́n ṣe fáwọn yìí. Gbogbo ẹnu mo dẹ̀ lè fi wí ní every Wednesday kò sí ká má ṣe special prayer fún bàbá Mudiru Markaz. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń wá ìyọ́nú bàbá, tẹ́ ẹ fẹ́ rí ojú bàbá, tẹ́ ẹ fẹ́ kí bàbá rẹ́rìn, ẹ ṣàṣàdúà fún Mudiru Markaz lójú bàbá wa àlùfáà ńlá. Ẹ ti ṣe dáadáa fún wọn parí nìyẹn. Àmọ́nà tẹ́yìn wá ń gbà sọ̀rọ̀ yìí, àtúnṣe lẹ fẹ́ dìde ẹ̀. Àmẹ́yìn náà ti ń bínú. Ẹni tí ó sì parí ìjà, wọ́n lòun náà gbọ́dọ̀ máa bínú. Ẹni tó fẹ́ parí ìjà, wọ́n bu, wọ́n sọ̀rọ̀ sí, wọ́n yẹ̀yẹ́. Àmẹ́yìn náà ti ń ta fa ọ̀rọ̀, ẹ ti ń ta oko ọ̀rọ̀. Tẹ́yìn náà bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, nígbà tẹ́ ẹ sọ tán, ẹ mọ̀ pọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí. Àwọn èèyàn ó máa fẹ́ fèsì lórí ẹ̀, íńtẹ̀sì fẹ́ pa náà yóò tún máa rúná sí. Àwa ò fèsì ọ̀rọ̀, clarification, kí ni bàbá pè yín fún? Èmi bá yín lọ́dọ̀ bàbá ń gbà tí bàbá ń bá yín wí lórí pé n tó ń ṣe èyí kò dùn mọ́ mi. Kò dùn mọ́ mi. Àbádá ẹ̀bùn pọ̀ lára rẹ̀, o lè ṣe báyìí, o lè ṣe báyìí, o lè ṣe báyìí. Bọ́ ọ bá fẹ́ yanjú ọ̀rọ̀, in tó dáa làtúnṣe. Àmọ́nà tẹ́yìn ń gbà gbégbà yìí nísìnyí, ẹ̀ ń sọ̀rọ̀ táwọn èèyàn fi máa rí pé àbílágbájá ló rán ni, àbí tàmọ̀dò ló rán ni, àbí làkàṣègbè ló rán ni. Àrífà wàrà àwọn tó wọ́n sọ pé tọ̀ bàbá àfà ńlá ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àfáà yín lóòótọ́, ẹ má sọ ní táwọn èèyàn ó tún máa fi tàbùkù àfáà yín. Qulil khaira aw ismut. Ká sọ dáadáa, tá a bá sì ní dáadáa tá a sọ asukutu assalam. Bọ́rọ̀ bá rí báyìí, àdúà ló kù tí ó pọ̀ àbáfáà àdúà la máa ṣe. Gbogbo bó ti rí yìí kò dùn máwọn àdúà la máa ṣe. Bàbá ó sọ títí fáńgbà míì, gbà míì á bá bàbá mi tí bàbá ti ń ronú. Ṣé ò sí ọ̀rọ̀ Markaz yìí náà ni kò dùn mọ́ mi bí ti ń rí yìí. Bàbá fẹ́ kí gbogbo ẹ̀ kó tò kó yanjú, wọ́n sì gbìyànjú agbára tiwọn. Níjọ́ táwa ti wà ní Islam, ó ti lé ní 25 years tèmi ti wà pẹ̀lú Maulana Sheikh Daud. Tí n bá ní 25 years, mo ṣígbà tí mo ti wọlé kéwú. Bàbá ò jókòó rí kí wọ́n sọ̀rọ̀ ṣé Ádámọ̀ fún wọn láì darí. Bàbá ò jókòó rí kí wọ́n pàtẹ Markaz fún wa bí ò ti darí. Bàbá ò sì fijọ́ kan sọ fún wa pé yá ẹ máa jùkò síbẹ̀, ẹ máa tọ̀ síbẹ̀, ẹ máa yàgbẹ́ síbẹ̀. Tí bàbá bá gbọ́ nǹkan kan, wọ́n ní ẹ̀ka àjà máa ṣàdúà. In tó dáa ń fẹ́ àdúà, in tó kù díẹ̀ káàtó ń fẹ́ àdúà. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń pè wá, tẹ́ ń sọ pé lágbájá ní bàbá mọ̀ sí ti ń ṣe, bàbá ò faramọ́ o, inú bàbá ò sì dùn sí. Hadha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.